Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun, mo sì kí ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà. Ọ̀dẹ̀ ọ̀dà bí. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀, gbogbo màjèsí inú ilé, gbogbo mo yín mo kí o. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́ lára àparò. Àparò kì í porúbú kọ́kànlẹ́pa èèwọ̀. Àṣírí tí ń bẹ lára àparò pọ̀. Àparò, àparò. Àwọn àgbàlagbà fi ń ṣiṣẹ́ ìṣẹ́gun. Wọ́n fi ń ṣe iṣẹ́ ìfẹ́ràn. Ó ń wo àrùn ara. Ó sì ṣe é jẹ ní àjẹgbádùn. A sọ díẹ̀ ńbẹ̀ lónìí. Àparò, àparò, àparò. Àfúnjẹ rẹ̀ yìí ṣé kí n fi ilẹ̀ ni àbí kí n má fi ilẹ̀? Ń máa rò ó. Ó wà lọ́wọ́ pípé táwọn èèyàn bá pè. Ń máa rò ó. Torí mo fẹ́ káwọn èèyàn sọ obìnrin sínú ìdè. N sì fẹ́ kọ́kùnrin náà sọ obìnrin sínú ìdè. Àparò. Ẹ jẹ́ ká lọ wá ìfúnnú àparò. Àparò akọni, àparò abo ni. Ọ̀tán. Àparò, ìfúnnú rẹ̀ lásán. Ẹ máa gún. Ẹ ti gún. Ẹ gún papọ̀ mọ́ṣẹ́. Ọṣẹ dúdú. Tẹ́nìkan bá ń pariwo pé inú ń rùn, ẹni kó fi fọwọ́ rẹ̀. Ọwọ́ lásán ni ọmọ ìfọ̀. Inú ọ̀lọ̀. Kí lẹ wí? Inú ọ̀lọ̀. Ẹlòmíì sì lè gbé e mú. Yóò máa ṣiṣẹ́ bíi màjíìkì fún ọ ni. Ìfúnnú àparò. Èyí táwọn bàbá wa lò pọ̀ bẹ́ẹ̀ o. Mo ti sọ ti ekòló. Tàparò mo sọ lónìí. Tẹyẹ awó. À ń bọ̀ wá tí èdè bíi ajá náà. Àwọn ìwúlò tí ń bẹ lára ẹranko kọ̀ọ̀kan a máa sọ àwọn náà. Àparò, àparò, àparò. Ẹ gún papọ̀ mọ́ṣẹ́. Ìfúnnú rẹ̀ lásán. Ẹ máa ìfọwọ́ báyìí. Ó dé ní. Ìfúnnú àparò. Ìfun òkété. Kí lẹ gbọ́? Ìfúnnú àparò. Ìfun òkété. Ìfúnnú ẹyẹlé. Ẹyẹlé funfun. Kí lẹ wí? Ẹ ti tọ́jú ẹ̀ pẹ̀lú ewé oríjì. Àwọn àgbààgbà wọn kì í dáríjọ kí wọ́n fùfù òkété. Èèwọ̀ ni. Èèwọ̀. Pẹ̀lú èpo ọ̀bọ̀. Ẹ gún papọ̀. Ọlọ́run o. Àsìkò ìgbà tó máa ń lo iṣẹ́ yìí lọ́wọ́, gbìyànjú kó máa ṣe sàárà. Gbogbo ẹni ó bá tọrọ owó lọ́wọ́ rẹ̀ ńgbà yẹn, ń tágbára rẹ̀ bá ká máa fi ṣe sàárà. Ọ̀nà rẹ̀ ó là. Bẹ́ẹ̀ ni. Ó máa gba àlejò. Gbìyànjú kó ṣe kalẹ̀ torí jọ̀lẹ̀ bá dá gbálura. Kó tó wẹ̀ ó kọ́kọ́ fi epo para. Tó bá wá wẹ̀ tán, ó fi oyin para. Ó ní jómi yẹn gbẹmọ lára tó tètè fi oyin yẹn para. Iṣẹ́ yìí dáa o. Tó bá fi oyin para tán, o lè lo para tó ń lò. Kò fi para. Iṣẹ́ tí mo gbọ́ bí mo ṣe kà á ni. Ògùn gọ́gù kọ̀. Ògùn inú ìwé kọ̀. Practice gidi, practical gidi ni. Táwọn bàbá wa máa ṣe. Kì í ṣe àwọn ògùn a ò jó pọ̀, a ò gun pọ̀, a ò lọ́ pọ̀, a ò sá pọ̀. Irọ́ o. Ìfun àparò. Ìfun òkété. Ìfúnnú ẹyẹlé funfun. Èpo ọ̀bọ̀. Ewé oríjì. Ẹlòmíì lè béèrè pé ṣé ewé oríjì bí
gbígbẹ ni àbí tútù ní o lè rà á lọ́wọ́ eléwé ọmọ ṣùgbọ́n tútù mìnìmìnì òun ni kò lò góòpọ̀ bò lọ́sẹ̀ máa já lura máa wẹ̀ ẹ́ ẹlẹ́mìí lè bèrè pé sọ́mọ òòjọ́ lè wẹ̀ kẹ́ bí jáde nísinsìnyí wọn ò hò bò lára aláboyún lè lò ó wẹ́rẹ́ ni gbogbo ẹni ọba ni kìnnì kankan ẹnìkan ẹ̀ dènà dáfẹ́fẹ́ wọn ò ní dènà mọ́ ìwọ ni iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni ayé ń bínú ẹni ni wọ́n takùn pupa síwájú èèyàn ni wọ́n dínà mọ́ èèyàn ni jàǹkáríwò ni ìyẹn fẹ́ gbaṣẹ́ kò ríṣẹ́ gbà ni èmi kọ́ ọlọ́run ni o ẹ lọ́ọ́ ṣe yọ̀ọ̀bà yín lára mu orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ìfilẹ̀ torí kí n wá kọ́sítọ́mà mo fi tọmọ aráyé lọ́rẹ ni sọmọ pọ̀ pọ̀fọ̀ sọmọ pọ̀ òpegèdè àní dúkìá ọlọ́run là ń wí yìí lọ́ọ́ ṣe gbé kalẹ̀ jàlúra bí àlákàlà rẹ bá pọ̀rọ̀ kò bọ́sà ara bùnbẹ̀ hóyí òhò olùra ọkọ̀ fi pupa tọba wẹ̀ tán òfòyìn para ẹ lọ́ọ́ ṣe ọ̀bàrà mu +23480 3298 3298 +23480 3298 3298 ìyẹn dúró bẹ́ẹ̀ hotline mi nìyẹn whatsapp ẹ̀ ní ẹ máa pè +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà nàìjíríà méjèèjì tẹ́ bá ti pè é dàrẹ́tì tí ọ lọ n ò sí nàìjíríà ni ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè bẹ̀nẹ̀ kan sí +229 54 65 1928 +229 54 65 1929 méjì rẹ̀ mo ní bolo 28 bolo 29 kò sí èyí tí ò ní dán lóhùn méjèèjì nọ́mbà Abidjan náà ẹ máa rí lórí YouTube gbogbo wa ní ọ̀dà fún o yẹ wá kò ní yẹ lẹ private group wà o fẹni tó máa sì béèrè lórí gbogbo àjò tá a ti fi ilẹ̀ tí ò yé àbọ̀fẹ́ béèrè sẹ́mi yọjọ́ yẹn rẹ̀ ẹsẹ̀ báyìí òun fẹ́ béèrè bọ́ bá béèrè tọ́ ọba sí ní private ní dán lóhùn 5000 ló fi wọbẹ̀ tó bá ti di monthly ending wọ́n máa san 5000 tágbára bẹ́ẹ̀ bá ká ni nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe nọ́mbà túláàsì yẹ wá o kò ní yẹ lẹ́ o gbogbo bí tá a wà ọlọ́run fa ìgbà wá elédùà àjòrí wọ́ta kò wá o àárí tiwa ṣe o àti jáde láàárọ̀ yìí àní jáde lẹ́kú lọ́wọ́ ìpadà wọlé wa àní bó kọ aya àní bó kọ ọmọ àní bó kọ ọkọ gbogbo ọ̀rọ̀ ayé wa yóò máa lọ ní gbẹdẹmukẹ ẹ sọ pé ire o ire kàbìtì nílé gbogbo wa o.